ọmọ sí o. Ilé ayé ìṣá. Ohun tó ṣẹlẹ̀ nǹkan tó lágbára gbáà ni o. Nǹkan tó lágbára gbáà ni o. Wàláhì nǹkan tó lágbára ni. Mo rọ gbogbo tonílé tẹlẹ́mù nílùú àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ láwùjọ alálàáfà àtọlọ́mọ kéwú. Mo rọ̀ wá pé mo kí wa kú ara fẹ́ra kù. Ọlọ́run ọba yóò bá wa ṣe àforíjì fún wọn, yóò bá wa gba àbọ̀ wọn. Torí pé tírú èèyàn ńlá báyìí bá lọ láwùjọ, àdánù ńlá gbáà ló jẹ́. Àdánù ńlá ló jẹ́. Dr. Buwaib Rasheed ọmọ wọn nílé ẹlẹ́mọ, Ọlọ́run bá ní gbàbọ̀ wọn, bá ní ṣàforíjì fún wọn. Ọ̀kan nínú àwọn àfáà àgbà tó ń ṣàǹfààní fún ọ̀dọ́, fàgbàlagbà àtobìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dáadáa ni àwọn èèyàn sọ nípa wọn nígbà tí wọ́n gbé wọn lọ sí igbó tẹ́. Ṣùgbọ́n kódà ẹni tó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ Kristẹni, ó wá síbi ìsìnkú wọn láti wá bá wọn kẹ́dùn. N tá ń pè ní wà tó dànù. Kí gbogbo èèyàn kó jẹ́kọ̀ọ́ fún gbogbo èèyàn pé mo jẹ́ mùsùlùmí, mo jẹ́ Kristẹni, kò ní kí èèyàn má ṣe dáadáa sáládùúgbò èèyàn. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ẹ̀dẹ́ èèyàn ni gbogbo wa, tá a sì jọ ń gbé, tá a jọ ń ṣẹ̀mí, tí nǹkan àbí kejì ó sì mọ̀ dà wá pọ̀, a gbọ́dọ̀ mọ̀ sí dáadáa síra wa. Ìlú ọmọ Yorùbá, a kú ara fẹ́ra kù. Gbogbo ìlú lápapọ̀ àti gbogbo ààyè tí bàbá yìí ti ṣàǹfààní sí látara ìmọ̀ tí Ọlọ́run fún wọn. Ìlú ọmọ Yorùbá, mo ṣàdúrà fún gbogbo ẹbí wọn pé Ọlọ́run ọba yóò bá ní rọ́ yín lójú o, yóò bá ní kò ní jẹ́ kí á rí àyọkú mọ́. Àwọn tó kú náà Ọlọ́run bá ní dá wọn sí. Ó dàbọ̀.